torí mo mọ̀ wípé èmi ni mo ru epo òun ò sì gbọ́dọ̀ jẹ́ ọ́ dànù. wọ́n sọ̀rọ̀ fún yín lálẹ́ yìí lórí n tá à ń pè ní ògo òdílé. kábíyèsí olódùmarè kí là ń pè lógo òdílé. ògo òdílé ẹ̀kan ní máa wá nínú òdílé kan. bọ́ bá sì wá báwọn. bógo òdílé bá wá lẹ́ẹ̀kan ṣoṣo nínú òdílé a tún máa tó bí ọdún bíi mẹ́wàá àbí ó kéré pin tó bá lo dáọ́là rẹ̀ tán kógo míì ó tún tó dìde nù ìdílé àmọ́ pẹ́. ẹ wo ògo ìdílé ló dàbí ìkátìmọ̀nà òkè yìí ìdílé ni odidi ìdílé ní ìkátìmọ̀nà òkè yìí. ẹ rí i pé kò sí bá a ṣe lè ṣe láyé ìkan yọ jù kan lọ èyí tó bá yọ sókè yẹn là ń pè lógo ìdílé. ó lè mọ́ sòun ló lówó jù o ó lè mọ́ sòun ló lóògùn jù o ó lè mọ́ sòun lọ gbajúmọ̀ jù o ṣùgbọ́n kinní kan wà lára rẹ̀ tí wọ́n fi máa pè ní ògo òdílé èéṣe tí wọ́n máa dọ́rọ̀ dúró dògo òdílé bógo òdílé ọ̀bá tí dé mítìn ni wọn ò ní sọ̀rọ̀. lágẹ̀lú mọ́ wà lálẹ́ ìnẹ́sì ìjọ 7 FM ẹlẹ́rù àmì jìjìn fẹ́fẹ́ lẹ́lẹ́ máa gbóhùn mi ròkun ẹ̀fúùfù ọ̀lẹ̀lẹ̀ máa gbóhùn mi rọ̀ṣà kò séjì òṣòjò máa gbóhùn mi rò kó tó lé. níbikíbi tí n bá wà láyé ní gbogbo ọjọ́ Wednesday àti Sunday báyìí káfẹ́fẹ́ ọmọ lọ lè gbóhùn mi lọ lágẹ̀lú ẹ máa tálálà tagbà káàkiri àgbálá ayé oṣù olè ẹ wá gbóhùn mi lálẹ́ yìí o àjẹ́ ìlú ẹ wá gbóhùn mi bí dàhọ́ bá ń dún karaka tí ń dún koroko bí àgbẹ̀dẹ bá ń dún karaka tí ń dún koroko ìdàhọ́ ní gbẹ̀yìn àgbẹ̀dẹ o bálágbẹ̀dẹ bá sì fìbínú gbọ́mọ owú ẹ̀rọ wẹ̀lẹ̀ ní fi sọ̀ kalẹ̀ ẹ má jọ yín lójú ó ti wà bẹ́ẹ̀ ọjọ́ ti pẹ́ ẹnìkan ni ọmọ jẹ́ lídà ògo òdílé là ń pè ní lídà níjọ́ tí ọmọ Mohbad yìí kú Mohbad ìjọ́ tó kú mo sunkún n ò rírí wọn mọ́ rí wọn ò gbórin ẹ̀ rí ọba tó ní mí gbọ́n tí mò ń wè wọn ẹsẹ̀ lọ gúgù orin ẹ̀ kí n gbọ́ ni ṣùgbọ́n mo sunkún ọmọ tí ò rí ìyá bíi tí ò rí bàbá bíi bàbá rẹ̀ ò lówó ìyá rẹ̀ ò lówó ó sì struggle títí at the age of 27 láti bíi 25 làwọn òbí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jèrè ẹ̀ ó ralẹ̀ fún bàbá kó fi kọ́ ṣọ́ọ̀ṣì ó gbalé fún ìyá ó rẹ́ǹtì ṣọ́ọ̀bù 3 ó ra dífírísà ńláńlá 3 sí i ó promise ìyá ẹ̀ pé òun ó fún 5 million tí ó fi kọjá ṣọ́ọ̀bù tí ọba ṣàṣejò ń bẹ odidi orí màálù ọkọjá ntẹ èèyàn pò ń fi mu gàárì bọba ṣerú ẹ̀ fún ìyá ẹ mọ̀ pé ìyá ò tún mọ̀ sí mọ́ láyé bàbá tí ò ní nǹkan kan lọ́wọ́ tó wò sòsòsùn tó ra mọ́tò fún àwọn ọlọ́mọ bí iná ọmọ ṣe jó wọn ìyá àti bàbá ẹ̀ iná ọmọ ò ní jó ọ lálẹ́ yìí níbi tó ti ń gbọ́ mi gbogbo alábìàmọ ayé òwe di orí yín mú iná ọmọ ò ní jó yín o ẹ ní fojú sunkún ọmọ o bá a bá ń sọ̀rọ̀ nípa iná ọmọ nǹkan burúkú ni a ṣe pé wọ́n ń ṣẹnu wáyàwáyà lórí ẹ̀rọ ayélukára ẹ̀rọ orí íńtánẹ́ẹ̀tì tó ń sọ wípé bàbá Mohbad ńlọ́pàá ìyá rẹ̀ náà lọ́wọ́ ń bẹ̀ tó wá tẹ̀bàtì tó rí i pé o ti rí kọ́ńtẹ́ǹtì nu tó jókòó tì lórí ikú ọmọ ọlọ́mọ ìwọ́nu ọlọ́run. èmi tí mo sọ lórí ètò mi ń jọ́ náà tí mo sọ wípé Mohbad kú ó fi kú rẹ̀ kọ́ Naira Marley lọ́rùn. gbogbo tí Yorùbá pè ní wọ́n fi kú kọ́ọ̀yàn lọ́rùn. òun ni wípé bá a bá rẹ́nìkan tásẹ̀ fi sùn wà. tí wọ́n ń pè ní pé wọ́n lọ rèé kọ pẹtíṣàn àbí nílẹ̀ Yorùbá ń gbà tí ò sí pẹtíṣàn pé wọ́n lọ fẹjọ́ sun ọba ẹ gbà mí ò lágbájá ń lépa ẹ̀mí mi o tí wọ́n jọ pè wọ́n sílé ọba wọ́n wàá sọ pé lágbájá yìí nǹkan kan ò gbọ́dọ̀ mú orí ò gbọ́dọ̀ fọ ẹ̀dọ̀ ò gbọ́dọ̀ rún o bí nǹkan bá ṣe é ó ti fi ọrọ̀ ara rẹ̀ kọ́ ọlọ́run o wọ́n á gbé ọwọ́ rẹ̀ wọ́n gbélé ọwọ́ onítọ̀hún wà ní ó ti fọ̀rọ̀ rẹ̀ kọ́ ọlọ́run látòní lọ o ọba ó pàṣẹ pé nǹkan kan ò gbọ́dọ̀ mú bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà làwọn ọlọ́pàá bá jẹ́ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni. ọmọ yìí kọ̀pẹ́tíṣàn olè kì í jàgbà kọ́ máa ṣe lójú fìrí nígbà àdààmú dé tí fòrò dé
ọkọ̀ pẹtísàn sáwọn ọlọ́pàá ẹ dákun ẹ gbà mí o wọ́n lépa ẹ̀mí mi látijọ́ tó ti mú pẹtísàn dọ́dọ̀ ọlọ́pàá tí wọ́n ti kà á látijọ́ yẹn ni ó ti fọ̀rọ̀ ara rẹ̀ kọ́ àwọn tọkọ ọkọ wọn sínú pẹtísàn lọ́rùn bàbá wa sọ bẹ́ẹ̀ bọ́ọ̀ bá gbọ́ Yorùbá bí wá á kọ́ ọ. lójú ọdún nìyí tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣọ̀n wọn lu ẹ̀wọ̀n rí wọn ò fọ̀rọ̀ mi gbé mi rí wọn ẹ̀ǹdá ètì mi rí mi kó ọ̀rọ̀ mi jẹ rí. èèwọ̀ mẹ́ta ní bẹ nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. èèwọ̀ àkọ́kọ́ leléyìí o gbọ́dọ̀ sọ source of informations tó ní. tẹ̀mí bá sọ̀rọ̀ wípé iṣẹ́ orin kíkọ ìyẹn orin hip hop àwọn ọmọ tí ń kọ afro hip hop ní ìsìn tí mo ní owó rèé ikú rèé ni ó ní tí mo rí ọbẹ̀ kì í mì níkùn àgbà àìmọye fídíò tó wà nínú kinní tí mo gbé lọ́wọ́ yìí àṣírí ńlá tí mi ò gbọ́dọ̀ tú tí mo bá sọ pé owó rèé ikú rèé ó ní tí mo rí ó ti wà bẹ́ẹ̀ látètè kọ́ ṣe àfikọ́ mọ̀mọ́ wà bẹ́ẹ̀ lọ títí ayé lókù ẹ wo Tupac àti Biggie wo lọ pa wọn l'Amẹ́ríkà bá kọrin tàkàǹsùfè ní Nàìjíríà tó yọ àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ kọ́kọ́ náwó sí ọ kọ́kọ́ wà nínú kóòtù ọ wà nínú gangsta lẹ́yìn yẹn ọ̀rọ̀ nípa egbòogi olóró ò ní gbẹ̀yìn kò di méjì kábíyèsí Olódùmarè ẹlẹ́ẹ̀kẹta tó dàbí rẹ̀ ní ritual kò sí tí wọn ò lè fi ṣoògùn. kéékèèké ṣe ọ́yájú wàràwàrà wá pé lọ. àwa tá à ń sọ̀rọ̀ lálẹ́ yìí táwọn èèyàn ń gbọ́ torí kéékèèké ṣe náà ni bọ́bá ẹ pé wàràwàrà wá pé là ń ṣe ni a ti gbàgbé pa kú òmí. ní ọmọ tẹ́ wà lórí ẹ̀rọ ayélujára yìí ní tí ò yé yín ẹ máa béèrè ẹ mọ́ fàgbà ṣe yẹ̀yẹ́ ẹ mọ́ bú àgbà ó ní tójú àgbà rí tójú àgbà fi jìn mọ́pàgbà ló lójú jíjìn ó ní tí àgbà gbọ́ tó mí kanlẹ̀ hìn tíkùn rẹ̀ fi rí gbẹ̀ndù mọ̀ pé bàbá òní kò gbẹ̀ndù yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní àgbàlagbà gbẹ́mì tí ó sì gbé wọnú sàárè rẹ̀ ikú tó pa Tupac bí idán lórí àwọn kan ń kó kú ni àwọn kan ń kọ́ sá lọ wàmọ́ǹkà dára láwù wá kàǹkádìrì ńtọ́ pamọ́ ojú Ọlọ́run tó kádàrá àkọọ́lẹ̀ sì ti kò bí wọn bá ní Tupac kú ni kò kú bí wọn bá ní Biggie ńkọ́ sóun náà ò tún kú orin túfẹ̀ǹtàkà làwọn méjèèjì ń kọ l'Amẹ́ríkà ọ̀rọ̀ bí ìyá bí ìyàwó bí nǹkankan ìka egbòogi olóró a máa fà ń gbà míì egbòogi olóró tìbílẹ̀ wa yìí ni wọ́n tún mú ríṣù àmọ́ ìmọ̀ bí tàwọn ará Amẹ́ríkà náà mọ̀ ṣe o wọn ò tiẹ̀ ṣe lólókọ nù dísánárì wa pè ń fúdù bí ọba sí kò ní ókọ rẹ̀ ò ní jáde nù dísánárì ní fúdù ẹ máa ṣí àkíní yìí lálẹ́ yìí sínú bàbá tẹwótẹwó POS rẹ̀ dà ẹ ṣí àrẹ̀ 40 times ẹ jẹ́ àtúbẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ bá a ṣe jẹ́ mo gbé eléré kan wá lálẹ́ yìí kò yàtọ̀ fún King Wasiu Ayinde orin ní Ojúṣàgbọ́lá ọgọ́jì níjẹ̀bú òde lágbóolé Wasiu Ayinde àwọn èèyàn làálẹ̀ èrò tí ń roko lè roko mọ́ èrò tí ń rodò lè rodò gbogbo kálukú ń dà gìrìgìrì pé àbálà àjì ti jáde ní pèbí àfìgbà tí wọ́n ń débẹ̀ tí wọ́n ń rójú ẹ̀ èèyàn ṣe é jọ èèyàn báyìí èèyàn ṣe é jọ èèyàn bí ìmumi mo gbé wá lálẹ́ yìí ọ̀yá ẹ máa ṣí à. mo ti ṣí à ẹ̀ 40 times. wọ́n yín àmúlelele sínà dìtẹ̀sí ẹ nísìn Alex Ridwan sẹ́ńdà candidate yẹ tó Àyìndé bí ìmúmú ẹni mo fi fẹ́ fún yín ní 100,000 lálẹ́ yìí sí Àkàndé solicitor èé ṣe tọ́lọ̀ ń gbé ẹrẹ bẹ́ fún ọ lásìkò yìí ẹni èèyàn bá fọ́lò tá a bá fọ́lò ẹni tó ń trend ìwọ náà ó trend lórí ẹni tí mò ń bá bọ̀ lórí tẹ̀bí Mohbad mi ò ní bá wọn sọ̀rọ̀ wẹ́yẹwẹ́yẹ iná ọmọ ò ní jó yín ẹnìkan ní ẹ wo bàbá Mohbad bó ṣe sojú ó ní ojú rẹ̀ ọ̀dà ọ̀dà bíi pẹ́rù ń bà sọ́mọ ẹ̀ńtọ́mọ rẹ̀ kú ṣé yọ ọmọ rẹ̀ rìn ní. ẹ fọ̀rọ̀ rora yín wò iná ọmọ ò ní jó yín. tí ẹ̀ tún ṣe adínàgbò òkú tí wọ́n á pè ní ìwádìí ẹ̀ ń ṣe adínàgbò òkú ìwádìí ọlọ́pàá ẹjọ́ ọlọ́pàá parí ìwádìí kí wọ́n wá ẹ̀ńdáìtì
ẹni tí a bá sọ pé ńlọ́lọ́wọ́ ń bẹ̀ bí bàbá Mohbad ní ọba wa pa ògo ẹyọ kan ló ní ògo kan náà tó jáde nù ìdílé rẹ̀ àjẹpórí òǹtọ̀ ń burú nù tó bá pògo òdílé ẹ̀ ògo òdílé níjọba wọnú òdílé gbogbo òdílé ni ó mì jìgìjìgì èmi ò tètè mọ́ra mi lógo òdílé àfìgbà gbogbo ẹbí Adésùpè mi jọ pé Ọlásùnkàn o ìwọ lọ́ọ́ jẹ mọ́gàjí wa bá mi lágbájá ńkọ́ wọn ní ìhín o ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi tí wọ́n bí wa tẹ̀lé ńkọ́ àníwọ̀ lọ́ọ́ jẹ mọ́gàjí ìwọ́n gbogbo ẹbí fẹnu kò sí. wàá lówó jù ní ẹni tó lówó jù mí lọ tó lè rà mí pajẹ́ ń bẹnu ẹbí Adésùn. wọ́n wò mí ṣe láàánú pé èmi ni wọ́n gbógo òdílé àwọn yọ. kò sí ní táwọn èèyàn sọ dánwò. ìyá oníyàá tó ti kọkọ rẹ̀ lẹ̀ ẹ tún kojú bọnú fámìlì wọn bó ṣe kọkọ rẹ̀ lẹ̀ ní tó mú tó fi kọkọ ẹ̀ lẹ̀ ẹnu yín náà láti máa gbọ́ gbogbo ẹ̀ ń provide content náà nìyẹn wà bí ìwọ nu ọlọ́nu ẹlòmíì tiẹ̀ tó sọ bàbá tó bí Mohbad ọkọ ọmọ tí wọ́n bí fún Mohbad ọ̀kọ̀ǹplé fún ọ ìyá Mohbad ọ̀kọ̀ǹplé ìwọ ló ní wọ́n máa ṣe DNA test ọkùnrin kan yọjú kó ló ń lò ní ọmọ tó wà lọ́wọ́ ìyàwó Mohbad ọlọ́run ó dá ìwọ nu ọlọ́run nu.